mọ́tò rárá ṣe onímọ́tò rárá ṣe onímọ́tò rárá ṣe onímọ́tò rárá ṣe ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ onímọ́tò rọra ṣe ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ onímọ́tò rọra ṣe jàǹbá oníkan wá onímọ́tò rọra ṣe onímọ́tò lójú pópó ẹ̀yin sọ̀mọ́rí ajíwárin ogún onífẹ̀jẹ̀wàwẹ̀ lágbára Ẹlẹ́dùmarè ọba awakọ̀ lójú pópó ọ̀gá dírẹ́bà ẹ̀sìn máa rọra ṣe ẹ̀mí ọlọ́rọ̀ àtúrẹ tètè kì í sáré kó kọjá ilé tẹ́bá mutí ẹ má wọkọ̀ tẹ́bá wọkọ̀ ẹ má mutí òkun ẹ̀mí ó pé méjì ẹgbọ́n bí jáwọn sí gbé wọ́n rí sẹ́ǹkì lọ o Mr. jáwọn sí ó yẹ jáwọn sí lójú pópó ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ onímọ́tò rọra ṣe ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ onímọ́tò rọra ṣe. Adéṣẹ́gun náà ni. ìròyìn ẹ wá gbọ́ wá o lórí ètò wa bó ṣe lọ ní pọ́pọ́ ìròyìn. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ètò ọlọ́run ọba lójú pópó lórí ìkànnì Tùngbà 100.9 FM níbi tí ẹ̀fíìrì tó ṣe bẹ́ẹ̀ tó kẹ̀tẹ̀ fẹ̀ sí ẹ kú ojúmọ́ rẹ o kẹrẹkẹrẹ oṣù yìí náà síbẹ̀ ọmọ ọlọ́run ọmọ ṣeun o ọṣeun o ọgbọ̀njẹ́ oṣù kọkànlá ọdún 2021 ẹ kú ojúmọ́ o lórí ìkànnì Tùngbà náà láwà tá a ti ń dábẹ́ ló táwọn ọ̀rọ̀ bí òwe lójú pópó rèé àti délẹ̀ lónìí ká máa sọ fún yín àwọn bíi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ àwọn bíi tó wà lójú pópó ìrìnàjò ojú pópó náà ó ti yí padà sí tẹ̀sẹ̀yìnwá lọ o súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó wà ní Lagos Abẹ́òkúta expressway ó pín sí ìpele mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ báyò tollgate ẹ̀sùn kẹfà kan ọkọ̀ ó ṣe bẹ́ẹ̀ ó wà lọ́nà ẹ̀yìn awakọ̀ àbíkẹ́ ọ̀rọ̀ ṣe lápá àti ibẹ̀yẹn o ìjàyè súnkẹfà kan ọkọ̀ ọbẹ̀ yẹn wọ́n ròyìn bó ti tíìkì gan ti ànàpájà súnkẹfà kan ọkọ̀ ó wà ń bẹ̀ òun náà létí ń bọ̀ díẹ̀ sìmẹ́ǹtì ń kórajọ Ìkẹjà lọ́ǹgì oh my god àbíkẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ náà sùúrù sí o sùúrù ló gbà lójú pópó ní Lagos Abẹ́òkúta expressway lọ́wọ́ báyìí Lagos Ìbàdàn expressway sùúrù náà ní káyọ̀ sí o àṣìṣúà náà ní o sẹ́mọ̀ ẹ̀ń tẹ́ ń bọ̀ lọ́nà lótò ibi lótò yẹn ẹ̀ kàn sún kẹfà kan ọkọ̀ díẹ̀ ń bẹ̀ torí Ọlọ́run ní o ẹ̀ kàn sí bẹ́ẹ̀ káyọ̀ náà sùúrù sí i ẹ̀yin ọlọ́kọ̀ tẹ́ ń gbèrò tẹ́ sì ń jàrò níbi tí ò sí ibùdókọ̀ nípa àkùrọ̀ tẹ́ bá ń bọ̀ láti Ìbàdàn tẹ́ kúrò ní lótò níbi afárá lẹ́sẹ̀ tí wọ́n ṣe yẹ nípa àkùrọ̀ bus stop nítorí Ọlọ́run ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kọ́nà ẹ jẹ́ kó sẹ̀bọ́n ẹ jẹ́ kí àwọn ọkọ̀ kó máa lọ lọ́mọ oní rẹ́gẹ́dẹ́ fèé ẹ káàbọ̀ padà ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí Facebook o Tùngbà FM live Tùngbà FM live ẹ fi àtẹ̀jíṣẹ́ yín kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa tàbí FFV kan tó wà létí ẹ tẹ̀ sọ̀ọ́ kẹ́ ẹ fi ṣọwọ́ sí orí WhatsApp wa ni ẹ fi ṣọwọ́ sí o 09153250156 ẹ fẹ́ kárí kedere ẹ mórí àtẹ̀jíṣẹ́ kan ó ní the way police are doing to us ó ní is very bad báwo ni wọ́n ṣe ń ṣe ókè náà ẹ tẹ̀jíṣẹ́ sí wa kódà ẹ mọ àìtójú oníkà mẹ́sàn-án ká o nígbà tó rí ọlọ́pàá yọ kóńdó ti ọlọ́kadà kan bọ́ bá gbìyànjú wọ́n bá ní ọ̀yà para is another case ní èmi ò ní ọ̀yà ọlọ́pàá o sùúrù ló gbà o wọ́n ya ọlọ́pàá ní fọ́tò torí ọlọ́run sùúrù ló gbà lójú pópó láàárọ̀ yìí Ìkòròdú lòdù òun náà ó ṣe bẹ́ẹ̀ ó ti ń kóra jọ àfikẹ́ ṣe bẹ́ẹ̀ káwọn máa ṣe níbi tẹ́ bá jà wà tẹ́ discover pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó wà lójú pópó láàárọ̀ yìí sùúrù ni ó Ajégúnlẹ̀ Ìràwọ̀ MC Bami orí bá kan láàárọ̀ yìí sùúrù ló gbà kẹ́tù ìsọ̀nsí èbù òun náà ó ṣe bẹ́ẹ̀ ó ti yàtọ̀ sí tàtẹ̀yìn wá lọ ó ti ṣẹ́gẹ́ díẹ̀ lápá àtibẹ̀ tẹ́bà yìí wá dé Ọjọ́ta ó sì ń lọ bó ṣe yẹ kó máa lọ odò ìyá aláró ó lọ bó ṣe yẹ kó máa lọ Anthony gbogbo Anthony lọ sí town planning sí ọba níkòrò ló ti ń lọ bó ṣe yẹ kó máa lọ onípàánù ẹgbẹ́sẹ̀ lé díẹ̀ nítorí Ọlọ́run Yábà ẹ̀yin tẹ́ ẹ gba jíbówú sí Yábà láàárọ̀ yìí
ó ṣẹ̀gẹ̀ díẹ̀ o súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó wà ní Yàbá bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí o mo já yín sí ni sùúrù ló gbà ẹja ọ̀la ṣe ọ̀nà òyìnbó ní kẹ́ ẹ lọ gbà ẹ má jẹ́ sọ pé kẹ́ ẹ gba Yàbá torí pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó wà ní Yàbá níbi tí wọ́n fẹ́ ṣe támínà sí ẹ àbí kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ nà sùúrù sí o àtúnṣe ọ̀nà ó ṣe bẹ́ẹ̀ ibi tí ọkọ̀ ń gbà ní Yàbá níwájú hospital yẹn kò gba ọkọ̀ méjì wàláì kò gba ọkọ̀ méjì ẹ náà sùúrù sí o bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó wà lọ́nà ti Yanoworo ó wà ń bẹ̀ ti Bágà ó wà ń bẹ̀ sùúrù ló gbà o ẹ̀ ń tẹ́ ń bọ̀ láti Awóyẹyà láàárọ̀ yìí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó ti wà lọ́nà ẹ̀ ń ti ju Ìṣàgá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó wà lọ́nà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè sí ibi tẹ́yìn náà wà ká ẹ gbìyànjú ká ẹ pè ká ẹ já wa sí láàárọ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ ní Ṣàgámù interchange akínọmọakín ẹ̀yin náà ẹ gbìyànjú kẹrẹ wá sí lápá àti bẹ bàbá àtàlẹ̀ èkó iṣẹ́ ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún kẹ́ pé ìbọ̀lẹ̀ wà báyìí ní Ìkòròdú bóò ní gbogbo ẹ̀ bóò ló ṣe ṣẹ̀gẹ̀ sí ẹ̀yin tẹ́ ń bọ̀ láti Ádámà láàárọ̀ bóò lẹ ṣe rìn tẹ́ fi rìn dé Ìtàmàgà ẹ̀yin tẹ́ ń bọ̀ láti gbẹ̀rígbẹ̀ ó wà òkè gan ṣùgbọ́n ọ̀nà ni ọ̀kàn dá àmọ́ abúlé ṣe bẹ́ẹ̀ ó wà pa bóò lẹ ṣe tọ́ Haruna sí àgíríkì ẹ gbúdọ̀ gbẹ́sẹ̀ lé ní ibi ó kọ bá mi kan tí ń bẹ lágbẹ̀dẹ gbẹ́sẹ̀ lé sùúrù ló gbà 08056131009 08056131009 tàbí ká ẹ pè wá sórí 08113051009 ẹ pè ká sọ fún wa ibi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wà ẹ̀mí gbàgbé fún àmì ìdánilójú ẹ lè fi ohun tẹ́ ẹ bá rí lójú gbogbo sọwọ́ sí wa lórí WhatsApp wa ọ̀pọ̀ o 081 bá mi pè ẹ̀rọ bá ń sọ̀rọ̀ yẹn. All right, my country people náà lẹ́tí gbọ́lẹ̀ tún ní Mr. Jamosi yẹn Peter Bámidélé lèmi ń jẹ́ tí ẹ mọ̀ sí MC Bami ẹ káàbọ̀ padà sábàlá kejì bó ṣe ń lọ lójú pópó 08056131009 08056131009 tàbí ẹ fẹ́ kàn sí wa lórí WhatsApp wa 09153250156 Hello. 09153250156. gbẹ̀wò yẹn káàárọ̀. àgbà ọlọ́run wọn ní sí pé àríwá yìí gbà. àmísà Alábání ẹ káàárọ̀. lágbàdo ọlọ́run ìgbókò ọjọ́ fẹ́jọ́ àyè ló máa bá wa àdáńtàdé ló máa bá dé. àmísà. orúkọ tèmi ní Alaba Peter olú ọmọ láti ìdókòyọ. ẹ kú ojúmọ́ sà. ní gbogbo dájú ìtàgé jáde ìdókòyọ ní dájúre òun sí wàhálà. à ń gbọ́ yín. à ń gbọ́ yín sà. sẹ́ni kan tó pa súnkẹrẹ fàkẹrẹ ní ìdókòyọ tí wọ́n ṣe fẹ́ wá fún lókùnkúndùn ní iléeṣẹ́ Tùngbà FM. àwọn tó ń ti wí báyìí àwọn tó ń pẹ̀lẹ́ lẹ́gbẹ̀ẹ́ títì àwọn ló kọ̀ wàhálà pẹ̀lú àwọn onímọ̀lúwà o tí àbá bára wa jà àní rẹ o ẹ bá yẹ káwọn kókéré bá àjọ wà papọ̀ àwọn tó ń ṣe wọ́n mọ̀lúwà ẹni kó máa pe mítìn kó máa ṣe pàdé pé ẹjọ́ kan kó máa ṣe mítìn kó máa bá wọn sọ kó máa fọ́ ẹjọ́ kan wọn ò lè bá kọ́ọ̀tù wàhálà o àwọn mọ́tò tó wà ní sílọ̀ sẹ́ńtì àtàwọn wíwá àwọn àbókí tó gbé ọjà fún mẹ́rin tó kàdá níbi ìwọ̀n tó fọ wàhálà nínú kúlẹ̀ ní ẹ o wọ́n tó fọ ọmọ wa ṣe fẹ́ o àti ìwọ̀n tó máa fi tọ́ o. àmì Ọlọ́run ó dàbọ̀. ẹ ní àǹfààní láti ti àtẹ̀jíṣẹ́ ibi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà sórí WhatsApp line wa 09153250156 09153250156. hello ta ló wà ń bẹ̀. àlọ́ ẹ̀fọ́júmọ́ ojúmọ́ lé ní ẹ sà. bàbá kàdé tó ń ta ọ́. ẹ káàárọ̀ sà bàbá sàlẹ̀ Èkó. ẹ̀ka ẹ̀fọ́júmọ́. yes sir. lánàá bọ̀ Ìkòròdú ó wà òkè báyìí. Ọlọ́run ṣe. gbọ́dọ̀ díẹ̀ náà ló wà ń bẹ̀ níbi lánàá bọ̀ tìyà díẹ̀ ni. yes sir. oúnjẹ tó pọ̀. àdìsí rẹ̀ wà ó lè fi lórí kó bẹ̀ lórí àwọn kákáfù wà ń bẹ̀ láti dájú. ok àti dco àtàwọn lásìmọ̀. ok kọ̀mọ́dà àwọn lásìmọ̀ yẹn kó òun náà ti wà ń bẹ̀ láti dájú láti jọ wà ń bẹ̀. alright sir. ó ti di pé mo kúrò ń bẹ̀. Alright, sir. ojú ọ̀nà ẹ̀dá ó wà òkè. Okay, káwọn sir. èèyàn máa pọ̀. ẹ ṣe síwájú bá ṣe rí ni o máa bá yìí nìyí. alright sir. ẹ ṣe bàbá sàlẹ̀ Èkó. hello ta ló wà ń bẹ̀. gbé wọn rè. ẹ ṣe Mr. Bayo. hello ẹ káàárọ̀. ẹ̀lẹ́ káàárọ̀. ẹ káàárọ̀ o. gbé wọn rè. lójú pópó. gbé wọn rè ẹ káàárọ̀. orúkọ mi ní
Adékangọ̀ láti Talú. ẹ káàárọ̀ sà Mr. Adékangọ̀ kí ló ń ṣẹlẹ̀ ní Talúwòrò. Kò ní bàjẹ́ fún yín o. àmì sà. Kò ní bàjẹ́ fún yín. Tẹ́rí ọ̀nà wa ní Talú ó dáa ẹ̀sùn ti máa lọ wọ́n ti lọ. Ó kàn jẹ́ pé àwọn mọ́tò tó ń pààkì sí ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́. Màdúrà pààkì sẹ́gbẹ̀ẹ́ ń bí. Mọ́tò àpààkì sẹ́gbẹ̀ẹ́ lọ́hùn. Nǹkan tó fà á tí kò sí olófin ṣẹlẹ̀ lójoojúmọ́ ní Talú yẹn yẹ bẹ́ẹ̀. Èyí tó kù ní ọ̀nà wa. Ìyàwó abáṣe mẹkáníìkì tábọ́kọ̀ ṣe táǹtì wẹ́dà níbẹ̀ yẹn à ń ṣe oríṣiríṣi iṣẹ́ pálẹ̀tì wa tó jẹ́ títọ́lẹ̀tì flap yẹn kọ́ gbé sọ́jọ́ ọ̀nà fún wa kọ́ gbé fún wa àwa náà ń sanwó kọ́ńjọ́ nítorí ọlọ́run tó kò ní bàjẹ́ fún ìtajà wọn sí. àmín. God bless you ba God bless Adékangọ̀. ẹ ṣe gan God bless you ẹ ṣe ẹ mà ṣeun kò sí àkókò bá mi o torí ìpolówó ọjà náà làgùn mọ́ wò ọjà tá a bá sì polówó wàràwàrà lọ́mọ̀ síbẹ̀ lọ́mọ̀ ta a pàdé nírọ̀lẹ́ lágbára lọ́ọ́ ibi ò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sí gbogbo àríyé láàjọ ni o ẹ káàárọ̀.